I was on here on Sokanwa. I mentioned it. I keep shouting Igbo kan bẹ́ẹ̀ yẹn, Igbo kan bẹ́ẹ̀ yẹn. Láti ìgbà títí Kwara State ti bẹ̀rẹ̀ ni mo ti sọ wípé Igbo kan Kwara State tí wọ́n dé yìí, Ọ̀yọ́ State á láti gbéra báyìí, á láti ṣiṣẹ́ báyìí. Tí mo bá ti sọ, lẹ́nu Babalọlá náà sọ wípé Ọ̀ṣun State náà wọ́n láti ṣiṣẹ́ pé wọ́n kára wọn. And I'm not saying Ọ̀yọ́ State government is not doing anything. I'm not come here to condemn anybody. But mo fẹ́ pè yín ìjọba àpapọ̀, èyí tó kọ́kọ́ kàn yín nìyẹn, òfin tí ẹ bá máa bá wa ṣe. Sí igbó yìí, tí igbó yẹn bá fi kúrò nígbó tí a fi dẹ̀bìtì sáwọn èèyàn. Ìkànnà kan sọ ní ìtàlẹ́ ọ̀rọ̀ yìí wọnú igbó yẹn. Àwọn tí wọ́n àtàkì wa ẹmọ́jọ́ tó ti wà nínú igbó yẹn kẹ́ tó bọ́ sí ìgboro ni. Wọ́n ti ṣe iṣẹ́ wọn, wọ́n lè lo odidi ọ̀sẹ̀ kan, kódà wọ́n lè lo oṣù kan bẹ̀. Skul tẹ́sí fẹ́ lọ jọmọ kó wọ́n ti mọ̀ bẹ̀. Àwọn teachers tó wà bẹ̀ wọ́n ti mọ̀ bẹ̀. Ọ̀nà tí wọ́n gbà wọ́n ti mọ̀ bẹ̀. Àwọn ọdẹ tó ń ṣiṣẹ́ bẹ̀ yẹn wọ́n ti sọ wọn. Àwọn ọlọ́pàá tó wà bẹ̀ wọ́n ti sọ wọn. Wọ́n dẹ̀ mọ̀ pé táwọn bá fi kó sínú igbó yẹn. In fact, ọ̀nà tí wọ́n tọ̀ nínú igbó yẹn wọ́n ti mọ̀ àwọn tá à ń lé wọn àmọ́ wọ́n mọ ibi tí wọ́n lè ambush sí láti ṣe security agent léṣe. So ìjọba àpapọ̀ ẹ̀yin ni ẹni àkọ́kọ́ tí màá kọ́kọ́ bá sọ̀rọ̀. Igbó yẹn security threat ní fún wa ní Ọ̀yọ́ state. Security threat ní fún wa nílẹ̀ Yorùbá. Security threat ní fún wa. You need to do something about it, please. Please do something about it. Tí èèyàn bá jẹ orí ahun yóò sunkún. Ṣé nílẹ̀ Yorùbá bí àwa kì í ṣe ìṣòro àlà. Ṣé gbọ́dọ̀ lágídí ìbò yín wí? Àwọn ìwà observe tí wọ́n address. Nǹkan méjì pẹ̀lú address. The first in tó wà kọ́ address ni pé nínú first video àfídíò ṣe ni pé ó sympathize pẹ̀lú àwọn tó pé yẹn wọn. Which is normal. Gbẹ̀gbọ́n ti pa yẹn. Tí àánú wò ní ṣe yẹn. Torí yóò ṣètò ìdẹ̀gbẹ̀dá yóò sunkún. Ìwé ẹkún bú tí Ọbásanjọ́ sun ní 2002. Tí bọ́ọ̀mù tó ń gbólà ní Èkó. Ẹlẹ́kẹ̀ẹ́ tó wà address ni pé ó tún gbé mi comment. Ń pe government ó yẹ kó mọ̀ wọ́gbó kiri. Igbó yẹn ó yẹ kó kó àwọn kan síbẹ̀ wọ́n lè abúlé ó já Naija. Ìlú wo nílẹ̀ Yorùbá yìí ni ò sí? Wọ́n wọ́gbó ti Ọ̀yọ́, Ògbómọ̀ṣọ́, ti Ìbàdàn, ti Òǹdó, Èkìtì, Abẹ́òkúta gbogbogbò. Ṣé igbó yẹn ṣe wà ń bẹ̀ ni? Òní ni ẹja ṣẹ̀ ń gbénú omi tí omi ò nẹ́jà lára ni. Kí ni cause problem yìí? Ó sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn torí pé you are a good Muslim, you are a jihadist. Who are these people? Tó pa àwọn èèyàn yìí. Who are this group? Tó pa àwọn èèyàn yìí. Olúwa mi rẹ̀ bá sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn rárá. Kí ni ambition tó ń pa àwọn èèyàn yìí? Kí ni agenda tó ń pa àwọn èèyàn yìí? Kí ni motive? Kí ló bẹ̀rẹ̀ banditry yìí gangan? Torí pé wọ́n pa àwọn èèyàn, wọ́n já àwọn èèyàn gbé. Ó against the belief tiẹ̀ kò lè sọ̀rọ̀ lọ́bẹ̀. Mo kí ni ẹ máa yanjú pẹ̀lú gómìnà nìyẹn pé bí a ti fẹ́ apá alẹ́ Yorùbá ẹ̀nà sùúrù sí. Bí a ti fẹ́ yanjú pẹ̀lú gómìnà nìyẹn pé bí a ti fẹ́ apá alẹ́ Yorùbá ẹ̀nà sùúrù sí. Torí number one ti fẹ́ kọ́kọ́ wọn pọ̀ ní Islam. Islam tó ti kó wọn pọ̀ yẹn it's like secret court. Kò sí nǹkan tí ò dáa ó lè tinú Islam yẹn jáde. Muslim ò ní ẹ̀bà rí bí n tí ò dáa. Muslim wọ́n fẹ́ máa support ara wọn ni. So àwọn náà ti fẹ́ mọ níbi ẹni pé yá ó ti fẹ́ máa kan Yorùbá wọ́n ti fẹ́ máa pa wá. Wọ́n máa wá fún damage control ẹ̀jẹ̀ gbogbo mi wá ẹ̀jẹ̀ kùn ẹ̀ bá wọn. Ìtumọ̀ ni ẹ̀ lẹ́fẹ̀ẹ́ máa fẹ́ ìdá àmọ́ wọn gbogbo mi wá gómi dákun bá àwọn mùsùlùmí ọmọ ìyá wa sọ̀rọ̀ wọ́n ti wó pa wálẹ̀ Yorùbá àwọn ò bá wọn já Islam dájọ́ ń ṣe good Muslim jọ ni wá. Wọ́n ti pé tó bóyá tó adé pa àwọn Yorùbá yóò padà kà wọ́n náà. Àwọn ọ̀dẹ̀ làwọn ṣe ojú mídíà fún Yorùbá àpapọ̀ jùlọ Ìbàdàn Ọ̀yọ́ state. Wọ́n gbé wá láti negotiate pé bó lè bá wọn sọ̀rọ̀ tí ò ní kàn wá ṣe àgbẹ̀ good Muslim jọ ni wá. We belong to the same court which is Islam because good Muslim must practice Islam Sharia must do jihad and what these people are doing the bandits are doing is jihad. It's part of Islam. It's what good Muslim must participate. We show you is one of them. So wọ́n sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ àwọn yàtọ̀ pé orí sunkún ó sunkún oúnjẹkú yẹn jẹ́ àwọn ọmọ tó ti kú àwọn ẹgbẹ́ tó pé yẹn ta lọ́hùn ìwọ tiẹ̀ sympathize orí omi sọ̀rọ̀ sí tiẹ̀ kínú ká wá ọ̀nà àbáyọ kí lọ́nà àbáyọ àwọn olóńkógun yà wá kí ni ẹ̀yin Yorùbá tẹ́ ẹ ṣe káwọn mùsùlùmí ìfúnni pa wá tán kálí kó kàwá yóò bá kẹ́nìkan tó bá kàn yàn jìká wáyọ̀ nu aṣọ wa dáadáa níbi ibẹ̀ yẹn dáadáa kí n máa yọ̀ aṣọ lórí pé kí n ní ìbọn ta ní ìsìnkú àwọn sọ ọ̀pọ̀ síkírà ọ̀pọ̀ kàbírú màá sọ fún bàtà nílẹ̀ ṣùgbọ́n ìtawà ayọ̀ ni pé àwọn wo ló ń pa wá ẹni ìjọba ni àgbàgbé ìjọba ló ń pa wá ọ̀dọ́ ni ìjọba ń gbà pa wá wọ́n lo Muslim jihadist láti pa wá torí ìjọba gẹ́gẹ́ fúnra wọn àwọn Muslim jihadist yẹn wọ́n rí bẹ́ẹ̀ pé àwọn olódìbò fáwọn wọ́n rí bẹ́ẹ̀ pé ibi tí àwọn bá sọ pé àwọn fẹ́ bá wọn jà àwọn ò ní wọlé ìbò
ìjọ style ìjọba pẹ̀ wọ́n lẹ̀ àwa ara wa táwa tó wá níra wa àwọn ìlú kan níbi ìwé nìkan gbé ìdíbò ìlẹ́nìkan wà nílẹ̀ àwọn ẹja táwa tó wá níra wa pé Oríyọmí o agbẹnusọ wa Ayéfẹ́lẹ́ o agbẹnusọ wa àwa ara wa o ẹ̀yin Àmọ̀tẹ́kùn o Olóyè Sunday Igboho ìlú Ẹkùn o ẹ̀yin ọdẹ kíníkan ọmọ ìyálà ọmọ ìyá Yorùbá lórí làwa o táwa wá níra wa tá a lè jà fúra wa àwọn kan náà wọ ti wa wọ́n fi wá sọ pé àwọn ògbó mùsùlùmí làwọn náà wọ́n sọ darapọ̀ mọ́ àwọn yẹn ibi táwa ti ní pọ́blẹ́mù yẹn àwọn ògbó mùsùlùmí tó darapọ̀ mọ́ máa ògbó mi lórí Yọmí ara wọn ni tọ́lẹ̀dà yìí lára Ògbómọ̀ṣọ́ ara wọn Mufti ara wọn ìgbòlúgbẹ ẹ̀míàwò olórí wọn wò ara wọn níbi ojúlàdé ara wọn òpónú nílùú arìngìnìngìnì wọn já ti Ìbàdàn ọ̀tá ajé ara wọn ni ara wọn oníyàwó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọmọ yẹn wọn mú fún kékeré ara wọn ni bàbá jábàtà tó kù yìí ara wọn ni tó ní àwọn mùsùlùmí àwọn Boko Haram àwọn ẹni eré ara wọn ni báwọn ẹ bá wà dúró atọ́sí ìtọ́jú kọ́ ẹ bá wà dúró ọ̀rọ̀ tí wọ́n ti sọ láì jẹ́ káwọn pé ara wọn ni nǹkan kan náà ni wọ́n wá ti wá ń pa wá ẹ̀ wá ní àmọ́ sọ̀rọ̀ ṣé bí n taari là ń sọ yá ìpòrí Yọmí ò sọ̀rọ̀ kan ní ìsìn kò lọ mítìn kankan mọ́ ọ lọ bá wọ pé ó máa ń pa ẹ̀ ẹjọ́ wà ní ẹ bá bọ́ gómìn sọ̀rọ̀ ṣé bí n taari là ń sọ bí n taari là ń sọ àṣìkẹ́ inú wa dìfẹ́ǹdì yìí tó fà tó fi rí bẹ́ẹ̀ àkọ́kọ́ ẹ̀kọ́ jáde ẹ sọ pé irọ́ ẹ̀ sí mítìn ẹ̀ mọ́ pa ẹ̀ ní ìsìn ti jáde sínsìn ẹ sọ pé wà mítìn ṣùgbọ́n bí ètò ààbò yóò ṣe dúró lẹ́ ń sọ bí mùsùlùmí máa sọ pé mùsùlùmí ló ń pààyàn lẹ́ ń sọ àbí tí tó sọ nìyẹn náà ó ní mùsùlùmí ló ń pààyàn tí gbogbo àìsàn tó mùsùlùmí ló ń pààyàn ara Islam ló wà ẹ̀mí ọmọ ẹgbẹ́ sàlàyé o ẹ̀ tí mo sàlàyé tí mo ṣe ẹ̀ tí ma ti yé bí mi mọ bí o ṣe fẹ́ kọ́ ọmọ tí ó ti rù kó lè di ọdún mẹ́wàá èmi ò mẹ́yìn fẹ́ fi ojú ọjọ́ kan bọ́ kó yó pẹ̀lú ètò mo ń sàlàyé tó bá wá rí pé màmá yìí ọmọ kankan pa ẹ̀. ìtọ́lá lè gba ẹnu tán ẹ̀yin tèmi ò ní agbára dá lọ́n ó sàn bínú sí Alhaji débi pé níbo o lè jẹ gómìnà kankan o lè ṣe kinní kankan ẹ̀yin náà wo adúrò ọ̀rọ̀ tí Alhaji Oríyọmí sọ nígbà tí incident yẹn ṣẹlẹ̀ incident tó ṣẹlẹ̀ ní Àhòrò Ẹ̀sìnlẹ̀ ní Upper Friday Alhaji sympathize wọ́n fún wa ní different informations tó lè kápá kinní solutions táwọn ìjọba wa lè ṣe sórí ẹ̀ most especially ìgbà tó tiẹ̀ wá ń list àwọn tọrọ kan tára mi ń gbọ̀n tó mi ń jáde lójú mi tí mo ní ilé wa ní agbára ṣùgbọ́n nínú gbogbo ẹ̀ pátá ẹ wo nǹkan tí ta lọ́lọ́run rí mu nínú gbogbo information yẹn ẹ má wọlé mo sì ń bọ̀ lórí kí gangan ló dìjà láàrin ta lọ́lọ́run àti Alhaji Oríyọmí Hamzat máa analyse kìíní yẹn fún yín yóò lẹ̀ yín dáadáa ṣùgbọ́n ẹ jẹ́ àkọ́kọ́ analyse ọ̀rọ̀ ta lọ́lọ́run náà ẹ já bẹ̀rẹ̀ níbi tí ta lọ́lọ́run ti bẹ̀rẹ̀ Alhaji Oríyọmí jẹ́ kó yé wa pé ẹ̀yin ìjọba wa kó lẹ̀ ṣe ń ṣe wá báyìí ta lọ́lọ́run bá jáde fún Alhaji oníṣèjọba ló yẹ kálájì ò pé káwọn èèyàn máa ń lọ dènú gbó máa bí káwọn èèyàn máa ń dẹ́ndà kọ́nu gbó máa káwọn èèyàn kan rí àwọn èèyàn nú gbó káwọn bẹ̀rẹ̀ sí ní máa lé àwọn èèyàn nú gbó ẹ dákun so make sense number one ẹ já kọ́kọ́ bẹ̀rẹ̀ láti dákun ṣé dájú ẹni kálájì ò pé ta ni kálájì ò wá pé bọ́ọ̀ yìí ó bàjẹ́ gan o ẹ mọ̀ wo bó ṣe ń sọ àṣì ó kàn ó ríra ẹ̀ bí bàbá àgbàlagbà kan ẹ ti understand bí arúgbó kan tó lóye. ó ní Alhaji ń pe federal government ta ni kálájì ò wá pé. Olóyè Sunday Igboho àwọn kan bẹ̀rẹ̀ sí ní tag Olóyè Sunday Igboho pé bàbá ẹ ṣàánú ẹ sátìrí báwọn èèyàn ti ń pa àwọn ọmọ Yorùbá àwọn kan ti ń pa àwọn ọmọ Yorùbá kí ni Olóyè Sunday Igboho bá a sọ ẹ já sáré gbé briefly mò ń bọ̀. àwọn náà nílé bá gbọ́dọ̀ tó ń bá abẹ́rẹ́ agbára tó wá ní àníṣù káwọn òbí wọ́n pọ̀ ní ọjọ́ ìjọba àtẹ̀lé mọ́ ìdúró kóyè tó sọ fún ìyẹn wọ́n ní wáyà ọkọ̀ ṣe kóyè káwọn wọ́n nínú ìlú ìlú wa ó ṣe káwọn ọ̀rẹ́ tẹ̀sí ìbéèrè tí àwọn ọ̀rẹ́ sábà mọ́ sí àwọn làfẹ́ sọ̀pọ̀ àníṣù kájọ sí ni àwọn èso ọ̀dẹ́ wàhálà ìfọlọ́ múra lẹ́yìn ilé ìdílé lábàtí kọ́ńtà àwọn tẹ́lẹ̀ wíwò ìṣẹ̀lẹ̀ mọ́ wàhálà ìtọ́ bá ti pè mí ní ìṣọ́kẹ́ tó bá ti pè mí ní ọ̀dà tó fẹ́ kéde wọ́n sì ní ilé ẹ̀kọ́ láwọn tèmi káwà nùkú yẹn káwọn sọ̀fẹ̀ lórí òrìṣẹ́lẹ̀ mọ́ tọ́ra máa mọ́nítọ̀ gbogbo ní oko àtẹ́ni fi yẹ ọlọ́run bá ń gbọ́ ètò tó mi fẹ́ sí wọ́n wà mi fẹ́ lọ fúnra mi ní ilẹ̀ bẹ́ẹ̀ lówó kankan gọ́ọ̀mẹ̀ntì ò lè sọ pé mo bẹ̀rẹ̀ wọ́n láwọn mo ti múra pẹ̀lú abẹ́rẹ́ owó kankan alùpùpù para ilẹ̀ àbí mo bẹ̀rẹ̀ mọ́tò wá bí ṣé mo bẹ̀rẹ̀ ọ̀kadà nípa alùpùpù náwó ara ẹ̀ wá bí wá bá mi pé bàbá ẹja lọ bẹ̀ wọ́n dẹ̀ ní pé mo ń pè mo dẹ̀ ń pè gba àwọn bàbá wa àwọn ẹgbẹ́ gọ́ọ̀mẹ̀ntì wọ́n ní ká ní sùúrù wípé àwọn Fúlàní yẹn yin àwọn kankan làwọn fẹ́ kọ́ni táwọn lọ ọmọ fìdí bọ́ọ̀mù yẹn sáwọn yẹn sí kámẹ́rà balẹ̀ káwọn investigate in fact ọ̀gá àwọn DSS ẹ̀ tra àwọn tó tra ọ̀gá àwọn DSS ẹ̀ tra how do you find? ó dẹ̀ mọ́nítọ̀ bẹ̀ láwọn ìlànà ìtọ́jà táwọn ẹ̀ máa sọ wà láìpẹ́ láì fún àwọn àmọ́ bí táwọn ẹ̀ wà ọlọ́run bọ́ọ̀lù bá dáàbò bò wọ́n olóòdó làwọn èmi ò tẹ̀lé nàìjíríà àti kẹsì ẹ̀ ti fún wa lágbára lórí security yẹn kíákíá àwọn ti stand by ṣùgbọ́n ìmọ̀ pé láìpẹ́ láì jìnnà agbára bàbá tí mo kó ká bàbá kan ń wo pé ọmọ sọ lẹ́nu ni síbẹ̀ ẹgbẹ́ wa bẹ́ẹ̀ sí ní Haúsá lọ́dọ̀ yìí bẹ̀rẹ̀ kẹ́kẹ́ mọ́ ẹgbẹ́ tó kọ́kọ́ ti wá mú àwọn ìsara yìí àìsara wọn ṣe wà ní sẹ́ni ìbámu sí àwọn ìsìmọ́lá ti tọrọ bára ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ adékọ́lá yóò bẹ́ẹ̀ ti náà bù yẹn ara àwọn ọmọ àlẹ́
lọ́jọ́ sẹ́bí yẹn ò ní oṣù má yọ mú ọkùnrin. ṣiṣẹ́ mo fi àsìkò yìí mo fi bẹ lọ́hùn gbogbo àwọn tí ilé wọn fẹ́ràn tó ṣẹlẹ̀ yẹn ọlọ́pọ̀ tó làwọn ọmọ yẹn dàpọ̀ mi fi ara mi lẹ̀ láti lè ṣe ìlú ṣùgbọ́n tó wọ́n dàbí tó ti bẹ̀rẹ̀ ó ti dá bá wà àwọn tí ń tẹ̀lé wọ́n tó ti bẹ̀rẹ̀ níyàwó ọ̀rọ̀ àwọn olùkọ́ sọ̀rọ̀ àwọn tó tẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ láti kéṣẹ̀ bàbá mi olúmọ ní àwọn ń tò bàbá yìí ọ̀rọ̀ mi bẹ̀ sún bàbá nígbà tó tó pọ̀ kí ló ń fi bàbá olúmọ tó lù bàbá yìí kó sáà ń fi bàbá yìí bàbá yìí mọ́ ọ̀pẹ̀ sẹ́ níṣẹ́ tó bàbá olúmọ tó bàbá yìí tẹ̀sí báyìí wọ́n lè ṣiṣẹ́ fọ́nà àwọn ṣèbítì lánàá pẹ̀lú gómìnà ṣèbítì tó pẹ́pẹ́ òun náà tó bá bí tẹ̀ pẹ̀lú gómìnà lánàá wọ́n á ní gómìnà sọ pé àwọn ọ̀fẹ́ káàkiri tó lọ́mọ gbòòrè lákàmọ́ orúkọ kiri tó jẹ́ pé àdínmọ̀ ibi tó wà káàmù ọ̀sán yẹn lẹ́sìn ṣùgbọ́n ká jẹ́ kí wọ́n dìtẹ́tì wọ́n tó sí bẹ́ẹ̀ wọ́n káwọ́ bá ti fẹ́ rìn tó tàbá lè ti ṣẹlẹ̀ tán ọmọ pípé yẹn náà sọ pọ̀tù wa lórí àwọn tó ti ṣẹlẹ̀ mọ́ tábìlì káńpọ̀ gbogbo tó bá délé wa láti bá wọn ṣe ọmọ ìjọba yìí tó gómìnà kíkọ́ ti yóò sì fi àwọn ọmọ yàtì yàrá ẹlẹ tọ́rọ́ lọ́wọ́ ọdún tó pẹ̀lú àwọn náà gbogbo nǹkan tẹ̀ ń béèrè tó bá jẹ́ òkú lé wa ọba tó nílé yóò kó sí gómìnà yóò ṣe fún yín mo tẹ bá dúpẹ́ ẹgbà bọ̀ fúlàní fún wa tó rámọ̀ tẹ́kùn nìkan ayé sí bẹ́ẹ̀ ni òfin lówó wọ́n fi àjẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan ó bí wọ́n ń wá tó bá jẹ́ pé ọ̀rọ̀ àpọ́nmẹ́ntà lásán lẹ́nà sọ tán bínú sí sí gómìnà yóò lùkùn tó yóò lè báyìí sọ̀rọ̀ yóò lè sí dáadáa ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹnu gbàgbọ́dì fún àwọn boko haram ẹni sí ọlọ́run ní ìlú sí àṣẹ. gómìnà yóò fi mọ̀mọ́ rẹ̀ láìpẹ́ mo máa wá bá mi dé dáàdì mi wọ́n ti fún mi ilé àti dáàdì mi ó ti máa rí sí láìpẹ́ torí mo mọ gómìnà yẹn dáadáa ní ọ̀rẹ́ máa ń gbà balẹ̀ ọ̀rẹ́ máa ń ké state mo fi ọlọ́run kúra pé gbàdúrà bá fi tó èmi ní tọ́ọ̀sì by Monday gómìnà ọ̀rẹ́ ni yóò ṣiṣẹ́ bẹ́ẹ̀ rẹ̀ ọ̀rẹ́ máa tó ní jẹ́nẹ́rà àwọn yẹn lọ́ọ̀yà mi ni àgùdọ̀ yẹn lọ́ọ̀yà mi nìyẹn dáadáa dẹni àwọn yẹn kọ́kọ́ mẹ́ta ẹ̀jẹ̀ ìgbé wọn nígbà wọn bá lọ́ọ̀yà máa gbé ìtọ́ra ìkọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu olóyè Sunday Igboho yẹn wọ́n jẹ́ kó yẹ wá pé federal government ni ò tí ì fáwọn ní approval ní káwọn lọ kojú àwọn gbogbo yẹn ń kó yan federal government kéré ṣé federal government fẹ́ sọ pé àwọn ò mọ tó ń ṣẹlẹ̀. Gani Adams wọ́n jẹ́ kó yẹ wá pé gbogbo àwọn OPC táwọn bá kó wọn wọlé bẹ̀ yẹn pé kí everything pé níbo wọn bí aláya Fúlàní ọ̀dà ṣùgbọ́n kí náà sọ wọ́n jẹ́ kó yẹ wá pé àwọn expect approval látọ̀dọ̀ federal government sọ̀rọ̀ pé bóyá tí government bá fẹ́ kápá gbogbo bẹ́ẹ̀ they don't have the ability are you kidding but illiterate is a disease. Alhaji wa kọ́kọ́ sọ pé n táwọn tẹ̀ kọ́kọ́ sọ first thing táwọn kọ́kọ́ address ní federal government ẹ dákun wá sọ pé ṣé ìjọba ló yẹ kí Alhaji ò pé ìjọba tó ń kó kíní kan fún gómìn ìwọ lò psychologically you are not brilliant enough tó bá yẹ kó lọ́gbọ́n tó bẹ́ẹ̀ ni you will know that something is behind this thing and n táwọn pè ní ìjọba federal government kò sí anybody tó lè ṣiṣẹ́ kankan láti sọ pé bóyá security àti anything o tí ò bá ní ọwọ́ federal government inú wàhálà wà olóyè Sunday Igboho tó yẹ kíkan jà pé okay fine ẹ̀ẹ́dẹ̀ tán bá ti fẹ́ pa ọmọ Yorùbá mo lọ síbẹ̀ wọ́n ti mọ ìtumọ̀ agbára federal government ti mọ ìtumọ̀ agbára òkè àwọn gẹ́gẹ́ wá jẹ́ kó yẹ wá ń bẹ̀ yẹn pé àwọn ti rẹ́dí o ṣùgbọ́n àwọn expect kí federal government ó fún àwọn ní approval pé lọ Igboho lọ gbèjà àwọn ọmọ ìyá rẹ̀ ṣùgbọ́n federal government ò dáhùn owó alálàájì ń pè federal government dákun sí dáàdi ẹni kíkà làjò pé ó bàjẹ́ gan o àti èèyàn máa ń wá ìmọ̀kúnmọ̀ ni kò sí pé bí a torí pé mo èètì lágbájá mo sáà nílò láti sọ̀rọ̀ láti wá tẹ̀síwájú wọn sọ pé sẹ́ẹ̀rí inú igbó títẹ̀ ń wò yìí títàn ti wọlé sí oríire local government igbó ìjáde sí Niger ó jáde sí Benin Republic ẹ máa gbọ́ bọ́ sí list kìíní yẹn o ó wá sọ pé ṣé gọ́ọ̀mẹ̀ntì ó wà mọ́ sọ́nù gbó ni káwọn èèyàn máa rìn inú igbó mọ́ ṣé Alhaji darúgbó kọ pé káwọn èèyàn máa rìn inú igbó mọ́ tó bá yẹ báwọn èèyàn lè máa rìn inú igbó yẹn sí tó ṣẹlẹ̀ yẹn máa ṣẹlẹ̀ ni Alhaji ń rí fa wa padà sí pé tí ìjọba bá approve àwọn èèyàn láti lọ mọ fi gbó yẹn dáko tí ó ṣe pé bẹ́ẹ̀ yẹn wà lákéjù wọ́n ní yóò reduce kínní nítorí pé kíni àìmọyemọye ọjọ́ làwọn pípọ̀ yẹn ti lè wà nínú igbó yẹn láti máa observe ibi táwọn ti fẹ́ kó ọmọ táwọn tó ti fẹ́ observe ibi táwọn ti fẹ́ lọ sọsẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn èèyàn ń fi bẹ̀yẹn dáko tán ń lò lọ́tún tán ń lò lọ́sì kínní yẹn ò ní lè wáyé nítorí pé kíni wọn ò ní lè rí bí IDC kó tó di pé wọ́n wá jáde kíjà sí wọn níbẹ̀ yẹn wá ní ẹ wá sọ pé yẹn ṣé káwọn èèyàn máa rìn inú igbó mọ́ ni tí ń táwọn rí fásitì nìyẹn ọpọlọ ni ò sí jàre brọ́dà mi ọpọlọ ni ò sí try láti mọ̀mọ́ torí pé bóyá owó ètì yẹn wípé kò kàn sáà máa sọ̀rọ̀ gbàgbà ò sí ìgboro ẹnu ajá Oríyọmí ń sọ̀rọ̀ o bóyá kò dẹ̀ lè àdẹ̀ ẹran máa bí ewúrẹ́ Oríyọmí ọ̀dẹ̀. ó ló ti pẹ́ tí kinní kan ti ń gbénu kinní kan tí ò dẹ̀ ní nǹkan kan lára tí mo sọ̀rọ̀ illiterate is a disease tó bá yẹ pé o wà educated enough ni wàá ti mọ̀ pé báwọn pípù yẹn bọ́ sí ń bọ̀ ìlú tán bá ti ń dé báyìí ìyẹn ló ń kàn ó ní Oríyọmí Hamzat ti ṣe ń pe federal government ń sìn sí attention kinní yẹn kó tó tún di pé yóò gbilẹ̀ Dubai lọ kó tó di pé yóò dé Èkó yóò dé Ògùn state yóò bẹ̀rẹ̀ sí ní tàn kálẹ̀
ìgbà tán dé Oǹdó wọ́n wọlé Kúlẹ̀ sí Oǹdó ṣe kò tí pẹ́ tí kinní kan ti ń gbé kí ló dé tó fi ní kinní kan lára. Ìgbà tán dé Kwara ìsẹ́mi igbó yẹn náà ló jáde sí Kwara òun ló jáde sí gbogbo ibi tó ti ń sọ sẹ́bọ̀ yẹn wọ́n ń bọ̀ lẹ́sẹsẹ ní. Ní Niger State tó ti lọ wọnú school tó ti lọ kó àwọn student ó ti pẹ́ tó kinní kan ti ń gbénu kinní kan torí pé kò tí ì kàn ló ṣe rò pé ó ti pẹ́ tó ti ń ṣe kinní bí àwọn kinní yẹn bó ṣe ń kan ìlú lọ́sẹ̀ lọ sọ́sẹ́ lọ. Ní Alhaji Oríyọmí ṣe ń pe federal government sínú igbó yẹn ipe igbó yẹn o is a security threat fún wa ní ilẹ̀ Yorùbá nítorí igbó yẹn náà kàn wá lára ó lè kan Niger State lára. Ẹ̀wẹ̀ já wa kọjá lórí eléyìí tó sọ lé pé state lágbára lórí ilẹ̀ rẹ̀ tó bá ti wà ní state rẹ̀ pé state ò lágbára níbẹ̀. Ta lọ́lọ́run ní sùúrù náà máa farabalẹ̀ wo fídíò kó tó máa analyse. Alhaji jẹ́ kó yé wa ń bẹ̀ yẹn pé igbó yẹn láti Ọ̀yọ́ ń bì ó kan Ọ̀ṣun láti Ọ̀ṣun ó kan Niger tó bá dẹ̀ gbé satellite tó bá lọ ṣàṣẹ ní láti fi analyse ibẹ̀ yẹn wàá rí bó ṣe lọ jáǹtì rẹ́rẹ́ tó lọ rẹ́rẹ́rẹ́ wọ́n ní ó lọ kan Benin Republic wọ́n ní tí Ṣèyí Mákindé bá fẹ́ lo ilẹ̀ rẹ̀ láti pé kíní kan ṣé ibì kankan ò ní kan ṣé Ṣèyí Mákindé ni ó lò dé Niger tí Ṣèyí Mákindé bá lo tiẹ̀ gbogbo àárín igbó tó kù nǹkan àbí gbó kankan ò tún ní kan báńdìrì Ṣèyí Mákindé ṣé gbó kankan ò tún ní kan báńdìrì Ìbàdàn báwo lẹ̀ ṣe kí n ṣe ọpọlọ yín lẹ̀ báyìí gbogbo ṣé state ẹyọ kan ló kàn state tí ó kàn kó tó dé Niger kó tó dé Kwara State ó náà ló kan Kwara State inú gbó yẹn náà gbà yọjú sí Kwara State inú gbó yẹn náà gbà Kúlẹ̀ náà fi jáde sórí ilẹ̀ local government ókè ká sọ pé Ṣèyí Mákindé wá lo gbogbo yẹn yóò lò dé báńdìrì rẹ̀ ni kò ní lò kọjá báńdìrì rẹ̀ ṣùgbọ́n tí Alhaji fi wá sọ nìyẹn pé tí federal government bá approve gbó yẹn fún àwọn èèyàn pé ókè eléyìí ẹja generalize kí kó má sí igbó kankan káwọn èèyàn lọ máa lò káwọn èèyàn ẹni tó bá fẹ́ fi dáko kó máa fi dáko ẹni tó bá fẹ́ lò ká máa lò kò ní sí hideout fáwọn ewèrè yìí àwọn sọ pé àwọn sọ nǹkan ni pé igbó yẹn lo igbó lọ kan Niger wà ní state bá fẹ́ lo nǹkan rẹ̀ ṣé state ẹyọ kan ṣé igbó ò ní kàn yín mọ́ igbó kankan ò ní kàn yín mọ́ báwo lẹ kí ṣe kí sọ pọlọlẹ bọ federal ló lè lo igbó generally tó bá mọ̀ pé igbó òun lélẹ̀ ó lè lò dé Niger tó bá wù ó lè ní at least gbogbo ẹ̀ lọ ṣùgbọ́n tó bá jẹ́ state ibi tí agbára state bá mọ ibẹ̀ lágbára rẹ̀ mọ ibi tí state ẹ̀ bá mọ ibẹ̀ lágbára rẹ̀ mọ ṣùgbọ́n federal ló lè ṣàkóso general wọ́n sọ pé ṣé federal ọmọ pé kí lórúkọ rẹ̀ ni ṣé federal ọmọ pé àwa náà mọ̀ pé federal government they know what is really going on èyí máa lo phone àwọn bandits tí wá dé àwọn tí wọ́n fi phone record ara wọn nínú gbó wọn dẹ̀ post ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ nìkan ló sọ̀rọ̀ sí federal government kó wà ní ihò lẹ́ẹ̀kú jáde àti DSS àti civil defence àti army àti navy àti gbogbo wọn wá dá ẹ̀fẹ̀ sọ pé kán wọ ẹnu sẹ́ ṣùgbọ́n wọ́n máa ń pa àwọn èèyàn bíbá ayé ìsìn ẹ̀ wá sọ fún wa pé ẹ̀mú kankan bẹ̀ táwa ló wá expect kálàdé òpè kán mọ̀ àpéjọ gọ́ọ̀mẹ̀ntì mọ̀ kán mọ̀ tiẹ̀ dárúkọ gọ́ọ̀mẹ̀ntì mọ̀ kán mọ̀ sọ pé ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń pààyàn ẹ máa pààyàn so mọ́ ọpọlọ yọ nílẹ̀ Yorùbá ní mùsùlùmí tí ò gbádùn nílẹ̀ Yorùbá sì láwọn tó gbádùn bọ̀ nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ Islam táwa ń tán tọ́pọ̀lọpọ̀ wọn ń ṣe nílẹ̀ Yorùbá ló yàtọ̀ sí eléyìí tán ṣe nílẹ̀ Haúsá àmì ìdẹ̀lẹ̀ torí pé mo jẹ́ Kristẹni kí n wá sọ pé gbogbo wọn bá dá o gbogbo wọn lọ kú dànù it's not possible because bí babaláwo gidi ṣe wà náà ni babaláwo òfò wà láàrin àwọn tó ń ṣe traditionalist àwọn tí inú wọn burú ju tó burú ju ejò lọ ó pọ̀ láàrin wọn bẹ́ẹ̀ náà ló wà nínú mùsùlùmí bẹ́ẹ̀ náà ló wà nínú Kristẹni human personalities kò lè change due to your own religion ìwọ tó bá ti jẹ́ ìkà ni ẹ́ it's not about your religion ṣùgbọ́n bá a ṣe mọ̀ pé àwọn religion kan wà tó tún teach àwọn èèyàn wọn pé ok o tún gbọ́dọ̀ tó burú sí i ṣùgbọ́n it's not all of them babaláwo ló ṣiṣẹ́ fún Victor tó lọ pa fún mi àtọmọ ẹ̀ babaláwo ló ṣiṣẹ́ fún Victor Christian ó pe ra rẹ̀ Christian eléyìí tó sọ pé kó lọ wá fún mi wá ni ó pe ra rẹ̀ babaláwo séèyàn gidi ni án àwọn sáfẹ́ sọ pé kò sí pànìyàn nínú other religions bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ religions yẹn ò declare pé ok nínú àwọn kí lórúkọ rẹ ẹ máa pààyàn báyìí máa ṣe kí lórúkọ rẹ ṣùgbọ́n ìka ń bẹ nínú gbogbo religion when ẹ já sọ̀rọ̀ níbi tọ́rọ̀ ń lọ náà so wípé èèyàn wá lọ cover event mo ṣe journalist tẹ́lẹ̀ so kàn wá invite mi láti wá fún wọn tí mo dẹ̀ wò pé ìyún náà tó fi promote iṣẹ́ tí mo ṣe ni mo wá lọ cover ìkíní fún wọn ó wá dìgbà pé àwọn fẹ́ jẹ senator àbí kankan àkàwá ni pé mo lò lè ṣé mi síbi tẹ́ àjọkọ́ àwọn wà àwọn èmi Christian fanatic so mo pọ̀ lọ wá but hatred ìkórìíra pé mi láìkí lágbájá yìí òun ló wà nínú ọ̀pọ̀lọpọ̀ yín kí ló wá fàjà yẹn mo ti sọ pé màá ṣàlàyé fún lẹ́kùnrẹ́rẹ́ tẹ́ bá rántí tẹ́ bá gbàgbé nígbà tí bọ́ọ̀ yìí fi bẹ̀rẹ̀ program tó máa ń ṣe ìyẹn ta lọ́lọ́run tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní tako àwọn Christian Muslims tó bẹ̀rẹ̀ sí ní tú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn Quran jáde ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní analyse ọ̀rọ̀ rẹ̀ ó máa ń sọ̀rọ̀ láti
ní Alhaji Oríyọmí Hamzat tẹ́ bá lọ gbọ́ fídíò yẹn dáadáa tó fi bẹ̀rẹ̀ program ẹ̀ nígbà yẹn kò ń ṣe ọ̀tá Alhaji. títí pé Alhaji jẹ́ ọmọ Ìbàdàn òun náà jẹ́ ọmọ Ìbàdàn so ní gbogbo àwọn analysis ẹ̀ nígbà yẹn ó máa ń yọ tàwọn Muslim kan tó jẹ́ pé àwọn máa ń ṣe dáadáa humanities wípé ṣe ráwọn tó bá ń gbé humanities sórí ìyẹn gángan lálẹ́ pè ní n tó dáa ìgbà yẹn òun náà try láti lọ sí hospital kan ó lọ fẹ́nìkan ní 10,000 lọ́spítà lẹ́yìn tó bá rántí event yẹn dáadáa ní gbogbo àyè ó máa ń sọ pé ìfẹ́ ló máa ń preach everybody then support in fact ó ń rí massive followers massive engagement ní gbogbo àyẹn ó tó a di pé incident kan wá ṣẹlẹ̀ sí Ta Lọ́lọ́run kí ni incident tó tẹ̀ ṣẹlẹ̀ sí. nígbà yẹn Ta Lọ́lọ́run àtàwọn àfáà kan náà jọ ní kanta eléyìí tí Malam Yusuf Adépọ̀jù tó náà wà lára wọn wọ́n dẹ̀ wá rú Ta Lọ́lọ́run láti Ìbàdàn tán lọ sí Kwara State. ṣùgbọ́n kankan tó ń bá fún Ta Lọ́lọ́run nígbà yẹn wọ́n analyse fídíò yìí tó ń gẹ̀gùn òdẹ̀ lè deny rẹ̀. ó nígbàgbọ́ pé Alhaji Oríyọmí Hamzat jàfẹ́tọ̀ ọmọnìyàn ni wọ́n and wọ́n ṣe wá gbé òun nígbà yẹn tán gbé òun lọ sí Kwara State ó expect pé Alhaji máa jà on his behalf ní gbogbo ìgbà yẹn láti fight against pé injustice lélẹ̀ ẹsẹ̀ lè wá gbé yẹn láti bẹ̀yẹn kẹgbẹ́ lọ sí Kwara kẹ lọ tì mọ́lé ó expect bó ṣe máa ń rí Alhaji pé Alhaji máa ń jà fún human rights àbọ̀ máa sọ nǹkan kan lórí ẹ̀ ṣùgbọ́n at the end of the day kò rí ká Alhaji ò sọ anything. kíní yẹn wá ti dìkọ̀ sínú fún pé Alhaji àti ó dàbí pé Alhaji àti Malam Yusuf kan wọ́n jọ close wa. eléyìí ló wá mú ìkùnsínú wa látọ̀dọ̀ Ta Lọ́lọ́run sí Alhaji Oríyọmí Hamzat pé máa yí kò ń ṣèyàn gidi kò sí bá kò ń ṣàwògbọ́n ó ti gbàgbé pé gbogbo àwọn kíní ìlú ní process. number one nígbà tí Alhaji Oríyọmí Hamzat fi máa jà fún Timothy kí làwọn ẹbí Timothy ò sí wọ́n wá sí Oríyọmí pé Alhaji ẹ gbà wá o nítorí pé kíni wọ́n ti fẹ́ fọwọ́ lágbára lójú wọ́n ti fẹ́ yàn wá jẹ. ìbéèrè tí mo ní fún Ta Lọ́lọ́run lélẹ̀ ǹjẹ́ anybody ti ẹ̀ wá láti kí àwọn rẹ̀ lọ sí Àgídìgbò pé Alhaji Àgídìgbò wọ́n ti fẹ́ yàn mí jẹ́ o ó yẹ dìde. everybody are hearing the news and nobody go to Alhaji pé Alhaji a nílò ìrànlọ́wọ́ yín bí báyìí nǹkan bá dẹ̀ pèèyàn sí lọ́pọ̀lọpọ̀ ọgbà nìyẹn máa ń dá sí different cases wà l'Àgídìgbò tán attend sí as at that time why tó fi wá lérò pé Alhaji gan máa dìde without someone call his attention to what is really going on no matter what tó dìjà nìyẹn kò sí nǹkan méjì gbogbo gbà tí Ta Lọ́lọ́run fi bẹ̀rẹ̀ program ẹ̀ tó bá ń sọ̀rọ̀ nípa àwọn mùsùlùmí ó máa ń yọ àwọn tó ń ṣe ìtọrẹ àánú tó ń ṣe humanities ó máa ń sọ pé sẹ́rí ntí Ọlọ́run fẹ́ gangan ni humanity téèyàn máa ń ṣe dáadáa sí àwọn èèyàn ó lọ sí hospital kan gbà yẹn tó lọ fún bàbá kan ní bóyá bíi 10,000 àbí ọ̀kan ní gbogbo gbà yẹn ntọ́lọ́run fẹ́ lélẹ̀ ṣé kí n rìkọ́ọ̀dì yín mo fẹ́ rìkọ́ọ̀dì yín láti káwọn fáǹsì ní ọmọ nǹkan kan ní o ṣùgbọ́n bí Ta Lọ́lọ́run ti ẹ̀wọ̀n bẹ̀rẹ̀ dé báyìí tó bá di wàhálà. program tó kọ́kọ́ ṣe ó wà up to obvious níbẹ̀ because kò expect ẹ̀ ó believe pé bí Alhaji ṣe jẹ́ ọmọ Ìbàdàn tí òun náà dẹ̀ jẹ́ ọmọ Ìbàdàn despite pé anybody ò tiẹ̀ wá sọ́dọ̀ Alhaji láti wá inform wọn pé wọ́n mọ̀ pé Ta Lọ́lọ́run àwọn kan mọ̀ yẹn jẹ́ àwọn mọ̀ wá láti Kwara State wá sí Ọ̀yọ́ ìyẹn Ìbàdàn láti wá gbé Ta Lọ́lọ́run lọ sí ẹ̀wọ̀n wọn bẹ̀ yẹn pé bóyá Alhaji máa dìde àbí kìnnìkan even without someone notified him. bí tó bá fẹ́ jẹ́ kéèyàn ràn ọ́ lọ́wọ́ wàá kọ́ fún help yẹn kò sí anybody tí ó kàn déédéé máa rí nǹkan lórí social media pé wọ́n sọ pé bí ẹni báyìí tó kàn déédéé dìde pé someone must notify someone. ìdí nìyẹn tí mo fi wá sọ pé sórí gbogbo nǹkan láyé yìí ọwọ́ orí ló wà. and lọ́pọ̀lọpọ̀ gbà àjùmọ̀bí òkan tàánú ẹni tọ́lọ́run bá rán ni sí ló ń ṣe ni lóore èèyàn máa ń wà gan papọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà láì tí ó jẹ́ ọ̀rẹ́ méjì ọ̀rẹ́ kòríkòsùn tí o sì nílò ẹ̀bù kan lọ́dọ̀ ẹni báyìí yóò sì ní rí gbàgbẹ́ nítorí pé kí o ń ṣe bẹ̀yẹ gangan lọ́lọ́run kọ ẹ̀bù rẹ mọ́. ọmọ bí òkan tàánú ẹni Ọlọ́run bá rán síyàn ló máa ń síyàn. sẹ́rin tí tó fi dùn mí nígbà tí bàbá Adérèsí tó fi jáde nìyẹn lórí that power of entitlement nígbà tí tó mo jẹ́ nǹkan báyìí ó yẹ kẹ́ni báyìí ò sí nǹkan báyìí fún mi. sẹ́rin power of entitlement kò sí nǹkan tó dáa o èèyàn wà too entitled sí pé torí pé mi àti lágbájá àjọjọ́ mọ̀ normally ẹnìyẹn gbọ́dọ̀ sí nǹkan fún mi ó wrong and number one tó bá yẹ pé Ta Lọ́lọ́run ò gbé ẹ̀mí lé kíní yẹn jùjùjùjù ni kíní ò ní rí báyìí hatred yẹn ti wá develop ara rẹ̀ débi pé ẹni tèmi ò ní agbára gbogbo nǹkan tí Alhaji bá ń ṣe Alhaji Oríyọmí bá ń ṣe upside down ló máa ń rí ó máa wò nọ́mà báyìí o ṣùgbọ́n òun ó máa rí lójú àdóríkòdì ìdí nìyẹn tí mo fi ń sọ ní àkọ́kọ́ pé ẹ má wọrí wọn analyse kíní yẹn fún yín dáadáa tí ó dẹ̀ yín èmi ò mẹ́ni tí Ta Lọ́lọ́run expect kí Alhaji Oríyọmí ó pè wọn bóyá dáàdi ó yẹ kó fún wa lórúkọ dáàdi ẹ so that bóyá tí tán bá ti fẹ́ ṣe next one wọ́n lè bá pè é pé Ta Lọ́lọ́run dákun orúkọ dáàdi ẹ dákun wá ṣàánú wa o. olóyè Sunday Igboho fún ara wọn wọ́n jẹ́ kó yé wa pé àwọn ò lè ṣe nǹkan kan tí ò bá ṣe pé federal government bá approve àwọn pé lọ gbèjà àwọn people yìí láti gba ti gbogbo incident tó ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ olóyè Sunday Igboho ti bọ́ sọ́wọ́ wọn kò sí freedom yẹn fún wọn mọ́. Ìbà Gani Adams wọ́n jẹ́ kó yé wa pé gbogbo àwọn OPC ló wà lọ́wọ́ àwọn iṣẹ́ sì wà ńlẹ̀ ṣùgbọ́n àwọn ò lè dá nǹkan kan sí tí ò bá sí pé federal government bá approve àwọn and you are telling me that pé Oríyọmí ń pe federal government so ṣé dáàdi ẹ̀ ní kó pè ṣé dáàdi ẹ̀ ní kó Oríyọmí ó pè you can just answer me o
bóyá dáadé ẹni kó rí ọmí ó pè ń sìn ó lè ṣàlàyé fún wa dáadáa so that next time a máa lè ṣàlàyé pé orí ọmí dákun tó bá ti fẹ́ ṣe fídíò anytime tẹ́ bá ti fẹ́ bẹ̀rẹ̀ intro yín ẹ máa pe dáàdì ta lọ lọ́hùn so tẹ́ bá ti pe bàbá ẹ̀ yóò lè dìde wá yóò dẹ̀ lè lọ sọ́dọ̀ àwọn muslim ló ń pààyàn àwọn muslim ló ń pààyàn kí ló dé tí wò lè lọ sọ́dọ̀ wọn ó lè lọ kó ṣe bó lóògùn èmi traditionalist ni wọn náà ó yẹ kó lọ sọ́dọ̀ wọn kó tiẹ̀ kó pa bíi méjì lọ́wọ́ wọn kó wá kó wọn wá sí àárín ìgboro kó lu ọ̀fẹ́ gbogbo bẹ́ẹ̀ sì máa ń ṣe nínú múfì yẹn lẹ́ẹ̀dẹ̀dẹ̀ dọ̀fẹ́ tẹ́sí kìlọ̀ ó wà kó wá síyùn rárá lọ́wọ́ ẹ̀ kò síyẹn rárá àní ẹ má jẹ́ ká máa wọlé rárá wa kò sí nǹkan kan bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ ń preach ìfẹ́ ntẹ́yìn wá ń sìn sìn ti worst àwọn tẹ́ ń preach against lọ n tó ń dùn mí gẹ́gẹ́ jù nìyẹn ẹ̀yin lẹ́ ń preach pé ẹ jẹ́ ká máa nífẹ̀ẹ́ ara wa ẹ jẹ́ ká máa ṣe kinní kan kò sí nǹkan kan bẹ́ẹ̀ àwọn ẹ̀sìn kan sọ pé ká máa pààyàn síwọ̀ gbogbo ò lè pààyàn báyìí wọ́n bá fún ẹ ládàá tán fún ẹ níbọn pé ta ló lọ́ọ̀ dákun gba kinní sórí àwọn muslim tó ń wò wájú yìí mo fẹ́ jẹ́ kó finish wọn ìbínú gan ló sporadically ni wàá finish wọn lẹ́ẹ̀kan náà ni n tí wọ́n dẹ́ ń condemn gẹ́gẹ́ ló ti wá worst jà àwọn tó ń condemn lọ ìdí nìyẹn tí mo fi ń sọ fún wa sẹ́rí ta ló lọ́ọ̀ you just have to change your attitude ẹ bó ṣe ń sẹ ẹ ṣe rí bọ́ọ̀yì kan àpẹẹlẹ o bàbá àgbàlagbà pẹ̀lẹ́ o bàbá arúgbó pẹ̀lẹ́ o ó bàjẹ́ gan o you just need to change your attitude change your behaviour as in gbogbo nǹkan ò lè mọ expect pé gbogbo èèyàn pátá ni ó sì ọ́ lóore ò lè mọ expect pé gbogbo èèyàn pátá ni ó ẹ̀ẹ̀pẹ̀ gbogbo èèyàn pátá kọ́ ló máa ẹ̀ẹ̀pẹ̀ àwọn kan wà fẹ́ pé destiny ẹ̀ẹ̀pẹ̀ pẹ̀lú wọn ẹ̀ẹ̀pù rẹ̀ ò sí lọ́dọ̀ wọn ó dẹ̀ lè máa ṣe wọ́n gan lóore oore tiẹ̀ wọ́n sì wà lọ́dọ̀ tiwọn ìdí nìyẹn tí mo fi máa ń sọ pé ibi tí orí ń kálukú wà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n oore ò kí ń gbé ìwọ tó bá ń ṣèyàn kan lóore mọ expect oore padà lọ́dọ̀ ẹ̀ nìyẹn kò sọ pé bóyá oore tiẹ̀ náà ti gbé kò sọ pé bóyá ìwọ náà ò ní ráàánú gbà mọ́ no bọ ibi tí wọn náà ti gbà ó lè yàtọ̀ gédéǹgbé òde ọlọ́run dẹ̀ lè sọ pé bẹ́ẹ̀ náà ló ti gbà ó dẹ̀ lè jẹ́ pé ọ̀tọ̀ níbi tí wọn ó ti gbà ṣùgbọ́n wàá gbà ní ìlọ́po ìwọ tó bá sì ń ṣe kà náà wàá gbà ó lè jọ́dọ̀ ẹni tó ṣe ní kàkọ́ ló ti gbà ní so bí life ṣe rí nìyẹn ẹja yọ ìkórìíra kúrò ń bẹ̀ ká face tó yẹ ká face Nigerian government kí ló ṣẹlẹ̀ ńgbà tí olóyè Sunday Igboho sọ pé ẹ fáwọn lápúrúfà kí ló ń dá àpúrúfà wọn dúró ńgbà tí Ìbà Gani Adams wọ́n sọ pé kẹ́ fún àwọn ní àpúrúfà kẹ́ àpúrúfà àwọn káwọn lọ bá àwọn pípò yẹn jà kí ló ń dá àpúrúfà wọn dúró so you guys need to answer us tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin náà lè ń pa wá tá a tiẹ̀ mọ̀ pé you guys are behind all everything mi mọ̀ bẹ́ẹ̀ sì fẹ́ prove ẹ̀ fún wa pé ẹ wà behind ẹ̀ orí tó bá jẹ́ pé èmi sọ̀rọ̀ sí federal government ń sìn ni ẹ mọ̀ kó jẹ́ pé owó lẹ̀ ni mo wà ẹ mọ̀ bẹ́ẹ̀ sì lè wà ẹ mọ̀ bẹ́ẹ̀ sì lè trace èèyàn àwọn DSS civil defence.